Saying Temi Alalubarika, thank you for joining me. Ẹ̀yin náà rí title. God bless you all. Alhamdulillah Rabbil Alamin. Please comment, share, like, subscribe. Thank you. Ewu wo ló wà nínú pé à ń bá obìnrin tó ṣe nǹkan oṣù mọ́? Ewu wo ló wà ńbẹ̀? Ewu wo ló wà ńbẹ̀? Yes. Ẹ gbé ìjókòó yín, ẹ jókòó dáadáa. Èmi ó sọ ewu tó wà ńbẹ̀ fún yín. Kí ló wá mú question yìí wá lẹ́ni? Yes, ẹni tèmi kan ló béèrè lọ́wọ́ mi ló ní on point. Ṣé lóòótọ́ ni pé obìnrin tí ò ṣe nǹkan oṣù mọ́, kódà ó lè jẹ́ ìyàwó èèyàn tí kò ṣe nǹkan oṣù mọ́, ǹjẹ́ tíyàn bá ń bá a sùn, ó lè jẹ́ kí irú ọkùnrin bẹ́ẹ̀ kó tètè kú? Nǹkan tó béèrè lọ́wọ́ mi nìyẹn. Mo wá rántí pé ẹnìkan náà ti béèrè irú question báyìí rí, but òun ò sọ wípé bóyá ó máa jẹ́ kíyàn tètè kú. Ó ní òun ò kí ń bá ìyàwó òun sùn mọ́ nítorí pé kò ṣe nǹkan oṣù mọ́. Ó ní òun kì í bá a sùn mọ́. Òun ò kì í súnmọ́ ìyàwó òun mọ́ torí pé ìyàwó òun ò ṣe nǹkan oṣù mọ́. tó ǹjẹ́ ewu wá wà ńbẹ̀ lóòótọ́ àbí ewu ò sí? Ẹ̀yin ti tèmi, before kí n tó answer question yẹn, máa kọ́kọ́ sọ̀rọ̀ kékeré kan náà. Ó ní àwọn ilé kan tá à ń pè ní ilé alátẹ. Àwọn ilé alátẹ yìí, tí obìnrin bá ti bímọ, tó bá jẹ́ pé obìnrin ló bí, ó máa jẹ ọbẹ̀ àtẹ yìí fún 7 days. Tó bá jẹ́ pé ọkùnrin ló bí, ó máa jẹ ọbẹ̀ àtẹ yìí fún 9 days. Ẹ mọ̀ ìdí ẹ̀ ni pé ègún ni. Ó ti di ègún, ó ti di èèwọ̀ nítorí èpè ti wà ńlẹ̀. Bí wọ́n ṣe treat àwọn obìnrin, àwọn first generation wọn, nígbà táwọn obìnrin yẹn bí wọn, first generation wọn, àwọn ancestor wọn, nígbà táwọn obìnrin wọn yẹn bímọ, sóye yín, wọn ò jẹ́ kí àwọn obìnrin yẹn jẹun gidi. Bíi kí wọ́n má fi gbogbo nǹkan tó ń dùn yẹn, kí wọ́n má fi sínú ọbẹ̀ fún wọn. Bí wọ́n á ní nítorí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ. You understand? Àwọn obìnrin yẹn wá make it mandatory pé lágbolé yẹn o, gbogbo obìnrin bá ti bímọ, àtẹ ni wọ́n mọ̀ jẹ. Àtẹ yẹn ò ní pé kíyàn sí ọbẹ̀ kí kankan má sí ńbẹ̀. Kò ní sí iyọ̀, kò ní sí magí, kò ní sí gbogbo àwọn nǹkan tó ń jẹ́ kọ́bẹ̀ dùn yẹn. Kò sí kankan. Ayé ìsìn gan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń rún ẹja síbẹ̀. Láyé ìjọ́un táwọn obìnrin yẹn fi ṣe ìpè yẹn, wọn ò fi kankan sí fún wọn. So ègún ni, ó ti wá di ègún ìdílé. So before you marry, kọ́kọ́ wò pé irú ìdílé wo ló fẹ́ marry sí. So tó bá ti bí ọkùnrin, wọ́n ó jẹ ọbẹ̀ àtẹ yẹn fún 9 days. Tó bá jẹ́ pé ọkùnrin ni, tó bá jẹ́ pé obìnrin ni, wọ́n á jẹ fún 7 days. Although nǹkan kò kí ń ṣe wọ́n máa ń wà okay, ọmọ wọn náà lè máa ń wà okay. But ìwọ tó ò bá lè jẹrú ọbẹ̀ bẹ́ẹ̀ yẹn, á jẹ́ pé ò ní jẹun fún either 7 or 9 days nìyẹn. So òun ló wá jẹ́ kémi ronú pé bóyá àwọn ìdílé kan náà wà, èmi ò mọ ìdílé yẹn o. Àmọ́ ilé alátẹ yìí, èmi mọ àwọn ìdílé mi. Àmọ́ tí eléyìí pé tóbìnrin bá ti wọ menopause tó ṣe kó sùn mọ́, ẹ mọ́ bá sùn mọ́, èmi ò mọ ìdílé kankan bẹ́ẹ̀ o. Mi ò dẹ̀ gbọ́ rí. Bẹ́ẹ̀ pẹ̀lú story ilé alátẹ yìí, èmi wá wò bóyá ìdílé kan lè wà bẹ́ẹ̀ tó ti di ègún. Bóyá láyé ìjọ́un àwọn ọkọ yẹn, torí pé àwọn obìnrin wọn yẹn ò ṣe kó sùn mọ́, wọ́n ti parọ́ fún wọn pé kí wọ́n mọ̀ bá àwọn obìnrin wọn sùn mọ́. Àwọn obìnrin wọn yẹn náà, wọ́n ló tún wá ṣépè kalẹ̀ pé tẹ bá sì bá obìnrin tó ti wọ menopause, obìnrin tó ṣe kó sùn mọ́, tẹ bá dẹ̀ bá sùn, ẹ máa tètè kú. Bóyá ègún wà bẹ́ẹ̀, èmi ò mọ ìdílé kankan bẹ́ẹ̀ o, ẹ má ṣe mí gbọ́ o. Èmi ò mọ ìdílé kankan bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ kéèyàn lè sọ ọ̀rọ̀ yẹn jáde, a jẹ́ pé bóyá ìdílé kan wà bẹ́ẹ̀, èmi ò mọ̀. So kẹ́ tó fẹ́ yàwó, ẹ kọ́kọ́ béèrè fa. Kẹ́ tó fẹ́ ọkọ, ẹ kọ́kọ́ béèrè. Tó bá jẹ́ pé ìdílé ọkọ tó fẹ́, maybe tó bá ti wọ menopause, tó jẹ́ pé láyé ìsìn tá a wà yìí, àwọn ọmọ 35 gan wọ menopause, àwọn 50 something àwọn 50 40 wọ́n wọ menopause. Tí wọ́n wá dún ẹsúẹ́súẹ́ tó wọ 35 years tó stop menstruation, tí wọ́n ní kọ́ mọ́ bẹ̀ẹ̀ sùn mọ́, o mọ̀ pé wàhálà ló kó sí yẹn. You understand? Ṣé wàá lọ́mọ yàn lé ní? So ẹ kọ́kọ́ béèrè irú ilé tẹ̀ ń kó sí. Ẹ béèrè pé kí ni èèwọ̀ tó wà nílé wọn, kí ni ègún, kí ni èpè tí wọ́n ti ṣẹ́ kalẹ̀ lẹ̀ ní generational tó ti passed away. Ẹ kọ́kọ́ mọ̀ béèrè. Èmi ò mọ anything nípa ègún lórí obìnrin tó ṣe kó sùn mọ́ o. Èmi ò mọ̀ pé maybe there's anything like that. Nínú Al-Qur'ani, nínú Bible, àárí kankan bẹ́ẹ̀. Nínú science, àárí kankan bẹ́ẹ̀. Bí obìnrin tó bá ti ṣe kó sùn mọ́, ẹ mọ̀ bá sùn mọ́. Mi ò rí kankan bẹ́ẹ̀. Mo ní àwọn bàbá tó ti dàgbà tí wọ́n bá mi ra herbal product on point by two, you understand? Tí wọ́n ṣì ń bá ìyàwó wọn tó ti dàgbà, tí wọ́n ṣì ń bá a sùn, tí wọ́n ti kú, tí wọ́n ò sì kú, tí wọ́n wà láyé, tí kan kò ṣe wọ́n. Ìwọ
ẹ̀yin tẹ́ wá ronú bẹ́ẹ̀ àbẹ́yìn tẹ́ ń sọ bẹ́ẹ̀ ó lè jẹ́ ègún ìdílé yín ni o, ó ti dàbí èpè nítorí treatment táwọn generation padà tí wọ́n treat àwọn obìnrin wọn yẹn tí wọ́n wá sọ di èpè. Ẹ béèrè, èmi ò mọ anything like that. Ẹ béèrè, èmi ní àwọn customer oríṣiríṣi tí wọ́n ti dàgbà tí wọ́n sì ń bá ìyàwó wọn tí wọ́n ti wà menopause tí wọ́n sì ń bá a sùn tí kan kò ṣẹlẹ̀ sí wọn. Àwọn nígbà tó bá sọ wípé ò bá ìyàwó rẹ̀ sùn mọ́, ta ni kó bẹ́ẹ̀ sùn kó mọ́ bá ẹ bá a sùn. Ìyàwó táìmù táwọn obìnrin míì gan máa ń nídìí ọkùnrin nìyẹn. Ìwọ wá sọ wípé ewu ni ò ní bá a sùn. Ẹ̀yin kan dẹ̀ ní kì í ṣe pé bóyá anything ẹ kàn rúmọ̀ ni like ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ tó ní foundation lẹ́kàn fún ẹ kàn mọ̀ọ́mọ̀ ẹ kàn fífẹ́ punish ìyàwó yín. Ẹ̀yin kan dẹ̀ ní ìyàwó yín gan òwò yín mọ́ ẹ wàá fi yẹn ṣe excuse. Ṣé obìnrin bá jáde tó bá lọ yàn àlè ǹjẹ́ blame ẹ̀ bí? Jẹ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ maybe tẹ́ ẹ wò mí lénìí bóyá ẹ ti wọ 60 ẹ ti wọ 70 I want you to flash back. Ǹjẹ́ ẹ bá elderly women sùn rí? Elderly women ẹ bá sùn rí? Ẹ check back ṣé ẹ bá elderly women sùn rí? Ǹjẹ́ ìyẹn ti jẹ́ kẹ́ ẹ ti kú? Ṣé bẹ́ẹ̀ ṣe wà láyé ẹ̀mí? Nísìn tí wọ́n bá sọ tó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ta ni kó mọ bá ìyàwó rẹ̀ sùn for goodness sake? Ta ni kó mọ bá sùn? Gbogbo eléyìí ẹ kàn ń sọ láti bà marriage jẹ́ ni. Ẹ ń sọ láti bà marriage jẹ́ ni. Mo dẹ̀ mọ̀ wípé either directly or indirectly tẹ́ ń bà marriage jẹ́, tẹ́ ń sọ ọ̀rọ̀ wàyówàyó ọgbọ́n tẹ́ fi ń bà marriage jẹ́, tó bá kújọ́ kan ẹ jẹ punishment yẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ń form tẹ́ fẹ́ bà marriage jẹ́, tó bá dijọ́ kan rẹ̀ péré ẹ jẹ ìyà rẹ̀ ẹ ní bọ́m̀bẹ̀. Because ìdí tó jẹ́ kí mo sọ̀rọ̀ báyìí like looking at myself as a woman tí mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà yìí maybe yes láìpẹ́ kò sí obìnrin tó gbogbo obìnrin ló máa experience menopause kí wọ́n wá ní ọkọ mi o kó wá fọ́ kó mọ̀ sọ́ra dáradára ẹ̀ pé ò ní ṣe mọ́ nígbà tí wọ́n bá wọ menopause like seriously báwo ni ká ṣe sí gan náà seriously ẹ rò ó dáadáa o. The only thing tí mo mọ̀ pé obìnrin máa experience hot flushes yes obìnrin máa experience hot flushes tí ò dẹ̀ kàn ẹ́. Tóbìnrin wa bá experience hot flushes yẹn ṣó yẹ yín ó máa ń jẹ́ kí ara gbóná ó máa ń jẹ́ kí wọ́n feel it like in the night báyìí wọ́n lè mọ́ tètè mọ́ rọrùn sùn. Obìnrin tó bá wá experience rẹ̀ kí ló máa ṣe? Kó wá bó ṣe máa wẹ̀, tó bá wẹ̀ ara yẹn máa calm down. Then àsìkò sí ó yẹ kó introduce 1 or 2 apps tó máa calm nerves ẹ̀. 1 or 2 apps tó máa calm nerves ẹ̀. Kò síyàn àtọkùnrin àtobìnrin kò síyàn tó go through 1 or 2 of these issues especially when you are at over 40 or 50, 60. Kò síyàn tó experience 1 or 2 of this. So it is how you manage it. So ordinarily kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Àsìkò tó yẹ kóbìnrin mọ̀ ṣe àṣepọ̀ gangan lélẹ̀ so that kí hot flushes yẹn lè bá less kó lè bá feel less frustrated, you understand? Kó lè tún mọ́ bá boost a kind of hormones. Àwọn obìnrin tó ń ṣàṣepọ̀ hormone wọn ò kí ń sábà tètè kú. Kò kí ń sábà tètè kú. Then àwọn obìnrin tó bá dẹ̀ ń ṣàṣepọ̀ at that age ní that menopause age tó yẹ yín tí wọ́n bá ní cancer wọ́n á tètè mọ̀. Then a kind of guideline safeguard ni fún cancer either breast cancer or pelvic cancer safeguard ni. Kì í ṣe pé bóyá ó máa jẹ́ kí ìwọ ọkùnrin tètè kú. Like who are the people destroying this marriage? Who are the people destroying this marriage? Who are the people tó jẹ́ pé wọn ò fẹ́ kí àwọn elderly women yìí láti jẹ́ kí wọ́n gbádùn àgbésí ayé wọn? Who are these people? Who are these